ǹjẹ́ ìjọba ààrẹ Muhammadu Buhari yìí lè kó wa jáde kúrò nínú gbogbo ibi tí orílẹ̀-èdè Nàìjíríà bá. ìwọ tó ń bí mi léèrè ó mọ èsì ìbéèrè yẹn. ṣùgbọ́n inú àgbà ló bí ti gbó. ìjọba ti lọ́dún 7 nínú 8. nǹkan rí bó ṣe rí o sì wá ń béèrè pé nínú ọdún kan tó kù bíràwọ̀ ló kù tó fẹ́ dá tí ò lè dáná ọdún 7 tó kọjá. nítorí náà kò sí àní-àní ń bẹ ìjọba ẹ̀ wọn lè kó wa dé ibikíbi. àdúrà ló yẹ ká gbà kí nǹkan má bàjẹ́ ju bó ṣe rí nítorí ó rí bíi pé kò yé wọn ni. mi ò rò pé wọ́n fi ń ṣèkà ni wọn kì í ṣèkà ibi tó bá nǹkan bá yẹ ẹ dé ló máa ṣe dé. ṣé kíkà ní wípé ìjọba ààrẹ Muhammadu Buhari kùnà lójú olóyè Olú Falae. tí ó bá kùnà gbèsè tó wà nílẹ̀ ńgbà tó dé ó ti ìlọ́po méjì ti gorí ẹ̀. àwọn tí ò ríṣẹ́ kó tó dé wọ́n ti ìlọ́po 3 ti gorí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò sí nǹkan tó lè wò nípa ọ̀rọ̀ ìṣúná tó jẹ́ pé kò burú sí ju ìgbà tí Buhari dé. dọ́là sí náírà mi ò rò pé ó ju bíi àádọ́fà tàbí ọgọ́fà náírà sí dọ́là nígbà tó dé ń sìn 500 ni. kò sí tó fẹ́ wò tí ò ní fi hàn wípé nǹkan ti burú sí i ní gbogbo ọ̀rọ̀ ètò ìṣúná wa. mo fi sọ pé àdúrà ló kù òun ló kàn ká máa gbàdúrà kí nǹkan má burú ju báyìí lọ. ní báyìí tẹ́ ẹ ti gbà pé ìjọba tí ń bẹ lóde lábẹ́ ààrẹ Muhammadu Buhari kùnà. ṣùgbọ́n èmi kọ́ ló gbà bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn tí gbogbo wa sì rí ta mọ̀ bẹ́ẹ̀ èmi kọ́ ló gbà gbogbo wa ló rí. ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn olùdíje ló ti ń gbáradì fọ́dún 2023. Yes. ilé wo nínú àwọn olùdíje yìí lẹ́yìn rò wípé ó lè kó wa délẹ̀ lérí. o ṣé mo dúpẹ́ ní tèmi o tá a bá tún ọ̀rọ̀ Nàìjíríà tò kò sí bòtẹ́lì dì ọdún tó ń bọ̀ tó lè nítumọ̀ yálà kó má ṣe é dì rárá torí ogun tó ń jà káàkiri àwọn tó ń jagun ní Zamfara ní Sokoto ní Borno ní Yobe àwọn masoba and IPOB tí wọ́n jà nílẹ̀ Ìgbò mi ò rò pé àwọn yẹn lè jẹ́ ká dìbò tó máa nítumọ̀ tó ń bọ̀ pé àwọn kan díje àwọn gbégbá kan bì kan ní tèmi èmi kàn rí i pé gbígbà tí à ń tanra wa ni mo sì gbà ládùúrà yìí pé kí Ọlọ́run fún ìjọba yìí ní oore ọ̀fẹ́ láti lè ṣe ohun tí yóò jẹ́ ká lè dìbò tí yóò jẹ́ ìtẹ́wọ́gbà láàrin gbogbo wa. wọ́n lè dìbò láìtẹ́ ìdìbò rárá wọ́n lè gbé èsì ìbò jáde bá a ṣe mọ̀ láìtẹ́ ìdìbò pé lágbájá ti wọlé àti gbọ́ bẹ́ẹ̀ rí ṣùgbọ́n pé ká dìbò ní tòótọ́ kó sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ gbogbo wa nínú ètò ìṣẹ̀lẹ̀ yìí mi ò kò dá mi lójú pé a rọrùn láti ṣe. ìgbà wo ni wọ́n ẹ jẹ́ ìsọ̀rọ̀ parí tí mò ń sọ. tí ìbò bá wá ṣe é dì tó dẹ̀ di May 29 ọdún tó ń bọ̀ tí Buhari láti lọ tí ìbò sì ṣe é dì ta ni ó gbàjọba lọ́wọ́ Buhari a sì ní gbà kó má lọ. ọ̀rọ̀ nìyẹn o. àní gbà kí Buhari mọ́ lọ. òun láti lọ. tá a sì ní yóò gbàjọba lọ́wọ́ Buhari. nígbà tá a bá lè dìbò. ṣùgbọ́n ká máa gbàdúrà nípa yẹn tí yẹn bá ṣẹlẹ̀ wàhálà ńlá ni èmi ò sì ní àbá kan tí mo lè dá nípa yẹn Ọlọ́run ọba nìkan ló lè fọ̀nà hàn wá. ṣùgbọ́n ṣe ẹni wọ́n máa ń kọ ìbò pé ìjọba. èmi kọ́ ló ní gbogbo alámọ̀ pé wọ́n ń kọ́ ìwọ tó ń sọ̀rọ̀ àtẹ̀mí àmọ̀ pé wọ́n ń kọ́ wọ́n ti fẹ́ nígbà míì kan tó dìbò rárá result àti máa jáde ọlọ́pàá mú àwọn kan tí ìbò result tó ti rẹ́dì wọ́n á máa kà á fún wa ìbókọ̀lá. ṣùgbọ́n ohun tí ẹ̀ ń sọ̀rọ̀ báyìí ṣé pé gbogbo àwọn tó ń gbìyànjú àti díje gbépò lọ sí gúúsù gbé lọ sáríwá gbé wá sílẹ̀ Yorùbá lọ́dún 2023
kí wọ́n mọ̀ wulẹ̀ gbáradì kan lọ títí dáwó sókun. ní tó bá wù wọ́n kàn máa ṣe bọ̀tẹ̀mí sọ wípé tá a bá tún Nàìjíríà tò àti dìbò tí ó jẹ́ ìtọ́wọ́ tó máa ṣe é gbà fún àwọn tí ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà á ṣòro tí n bá jẹ́ni tó fẹ́ dìbò mi ò ní dá sí pé à ń gbé àpótí ìbò lè ta wà ní tèmi o bí ẹnìkan ẹni bá fẹ́ ó lè gbé àpótí ó sì lè ṣe é ṣe fún wọn but èmi rò wípé tá a bá ṣe nǹkan kan sí àtúntò Nàìjíríà àti dìbò tó máa mú àlàáfíà wá tó sì máa jẹ́ ìtẹ́wọ́gbà tó máa ṣe é gbà wọlé àṣòro. ẹ sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ọdún yìí pé kò ní sí ìjọba, ó ṣeé ṣe kó mọ̀ sí ìjọba kankan mọ́ lẹ́yìn ààrẹ Buhari. ní tá a sọ náà ń sìn nìyẹn mo ní tí ìbò bá ṣe é dì láti yan ààrẹ torí pé ogun jà ní gbogbo Nàìjíríà Buhari sì ní láti lọ ní May 29 ọdún tó ń bọ̀ ta ni ó wàá ṣe ààrẹ lẹ́yìn Buhari ṣé wọ ni tàbí mi mo fi ká fàdúrà tí kọ́lọ́n kó fọ̀nà hàn wá ní tí mo sọ ó ṣe é ṣe kó ṣe ó dẹ̀ lè má ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ńkọ́ ta ni ó gbàjọba. lórí aṣíwájú Bọ́lá Tinubu ti kéde láti díje dupò ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́dún 2023 bẹ́ẹ̀ ni à ń gbúròó gbọ́ pé ọ̀mọ̀wé Goodluck Jonathan náà ṣeé ṣe kí wọ́n fà á kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ padà. Ohanaeze Ndigbo sì sọ̀rọ̀ pé Tinubu ìkéde rẹ̀ yìí kò tiẹ̀ ní nǹkan kan ṣe bí ti wò mọ́ pé ó ti pàdánù rẹ̀ ṣáájú kó tiẹ̀ tó kéde. kí lẹ̀yin rò pẹ̀lú ọ̀rọ̀ yìí? ní tí mo rò ni pé gbogbo àwọn tẹ́ ẹ dárúkọ àtàwọn tó sì ń gbèrò láti jáde tí wọn bá rí sí pé ká tún Nàìjíríà tò òtún bá ń tẹ́ gbogbo ó bọ̀ sí. èròǹgbà tèmi nìyẹn o. ṣùgbọ́n bá Aṣíwájú Bọ́lá Tinubu náà bá tún bóde pé àwọn ó ṣe àtúntò Nàìjíríà báwọn bá débẹ̀ ńkọ́. ní tí mo sọ ni pé kò yé wa ní tí èmi sọ ni pé ìbò yẹn ò ní ṣe é dì débi tí ẹnìkan ò wọlé láti ṣàtúnṣe lọ́jọ́ iwájú tá a bá tún Nàìjíríà tò àti dé ipò ààrẹ tá a fi tún nǹkan ṣe lọ́jọ́ iwájú á ṣòro tí mò ń sọ nìyẹn. àwọn kan ń pè fún títúká orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ lára àwọn tó ń pè fún Yorùbá nation à ń rí àwọn tó ń pè fún ilẹ̀ Biafra. ẹ̀yin àgbààgbà kí ni ẹ rò pẹ̀lú ọ̀rọ̀ yìí? ẹ ṣé mo dúpẹ́ again lẹ́ẹ̀kan sí mo sọ lẹ́ẹ̀kan mo ní mo kọ̀wé kan the way forward for Nigeria ẹ jọ ẹ kàwé yẹn mo sọ síbẹ̀ mo ní látìgbà tí n tí wọ́n pè ní communism tó ti forí ṣọpọ́n nígbà tí Soviet Union tó túká tí Berlin Wall ní Germany tí wọ́n wó pé látìgbà yẹn n tó wá jẹ́ gbogbo àwọn èèyàn tó jẹ́ wá lógún ní gbogbo àgbáyé ni ètò ara ẹni tó ń pè ní self determination gbogbo orílẹ̀-èdè àtàwọn ẹ̀yà ó wá jẹ wọ́n lógún pé àwọn tí wọ́n ti fẹ́ bò mọ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ jáde pé Yorùbá ni mí o Ìgbò ni mí o Gẹ̀ẹ́sì ni mí o Scotland ni mo ti wá o ìyẹn wá gbòde kan láti nǹkan bí 20 ọdún sẹ́yìn gbogbo àgbáyé ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ kì í ṣe bí nìkan bí àpẹẹrẹ nìkan bí 20 ọdún sẹ́yìn orílẹ̀-èdè kan ní Europe tá à ń pè ní Yugoslavia lórí wọn Marshal Tito ó kú sọ́jà ní under communism àwọn oríṣiríṣi ẹ̀yà tó kó jọ sí orílẹ̀-èdè yẹn wọn láwọn fẹ́ gba òmìnira wọn àwọn kan ní kò sí tó jọ ànígbà bíi ti Nàìjíríà ń bí lógún wa bẹ̀rẹ̀ ní Bosnia ẹ ti gbọ́ yẹn ní Bosnia Herzegovina ogun ọdún 10 ló jà bí ẹgbẹ̀rún ọ̀nà 100 ló kù sí nígbà tí wọ́n para wọn tán lẹ́yìn ọdún 10 Yugoslavia wa pín sí ọ̀nà 8 ọ̀tọ̀ọ̀tọ̀ Bosnia Herzegovina orílẹ̀-èdè kan Serbia orílẹ̀-èdè kan Kosovo orílẹ̀-èdè kan Montenegro orílẹ̀-èdè kan Macedonia
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pín yẹlẹyẹlẹ ni nítorí pé wọ́n sọ pé a ní gbà kí àyípadà wà bá a ṣe ń sọ Nàìjíríà sí àtúbọ̀tán ẹ̀ ni pé ogun jà ẹ̀mí ṣòfò orílẹ̀-èdè sì túká ní Yugoslavia yẹn nítorí ṣẹlẹ̀ sáwọn tó sọ pé àwọn ò ní gbà kí àyípadà wà nìyẹn. ládàkejì orílẹ̀-èdè kan jẹ́ Czechoslovakia ní Europe náà ni wọ́n ti ra wọn bẹ́ẹ̀ ni àwọn yìí ní àwọn fẹ́ àyípadà Czechs wọ́n ní wọ́n yàtọ̀ sí Slovaks bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè kan làwọn wà ṣùgbọ́n wọ́n fẹ́ gba òmìnira ara wọn wọ́n sì jókòó kí wọ́n rà báwo la ti fẹ́ ṣe wọ́n sì gbà láàrin ara wọn ní tìyà tọmọ Czechoslovakia ó gba òmìnira tiẹ̀ Czech Republic ó gba tiẹ̀ Slovak ó gba tiẹ̀ wọ́n sì ń ṣọ̀rẹ́ ara wọn títí dọ̀la àwọn tó gbà pé kí àyípadà kó wá wọ́n fọ̀rọ̀ wérọ̀ wọ́n sì ṣe kò sì ká wọn lára. ní ilẹ̀ Gẹ̀ẹ́sì àwọn ló wá kó wa lẹ́rú bí tí wọ́n ṣe tó wá di kọ́lọ́nì tẹ́lẹ̀ àgbà pé United Kingdom pé ẹ̀yà kan ni wọ́n orílẹ̀-èdè kan ni wọ́n kò rí bẹ́ẹ̀ lóòótọ́ ní ọdún 1707 pé wọ́n ṣe òfin kan nílẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n pè ní the Act of Permanent Union àpapọ̀ tí ò ní jásẹ̀ láéláé ni wọ́n pè tí ò ní yẹsẹ̀ láéláé ṣùgbọ́n láti nǹkan bí ọgbọ̀n ọdún sẹ́yìn nígbà tí Harold Wilson tó ń ṣe prime minister ní United Kingdom ní lóyìnbó làwọn ará Wales wọ́n ní Welsh làwọn ọmọ ṣe English èdè wa yàtọ̀ àṣà wa yàtọ̀ ìtàn wa yàtọ̀ a fẹ́ ìjọba tiwa wọ́n sì ní kàn dìbò wọ́n dìbò àwọn ará Wales àwọn tó dìbò fún òmìnira wọ́n jẹ́ 50 nínú 100 àwọn 50 nínú 100 wọ́n takò tó bá jẹ́ bí ni àrígi ẹ̀ ṣùgbọ́n lọ́hùn wọ́n sì gbà fún wọn àtìgbà yẹn wọ́n ti ní chief minister ní Wales tí Cardiff tó ti di headquarters wọn lẹ́yìn yẹn àwọn ará Scotland Scots people àwọn governors wa látijọ́ Scotsmen ni wọ́n Macpherson gbogbo wọn a rò pé Gẹ̀ẹ́sì ni wọ́n ṣe Gẹ̀ẹ́sì Scotland làwọn ti wá wọ́n sì fún wọn láyè wọ́n dìbò àwọn náà sì gba ìjọba tiwọn ní Edinburgh lónìí obìnrin ló ń ṣe chief minister ní Scotland Northern Ireland àwọn ní we're Irish à ń ṣe Gẹ̀ẹ́sì wọ́n níjọba tí wọ́n ní Stormont nítorí wọ́n wà ní Westminster and London ní tí mo pè ní de facto federal government Gẹ̀ẹ́sì sọ pé United Kingdom in perpetuity ó ti di ìjọba 4 báyìí nísìnyí tí wọ́n kojú COVID tó bá ṣí television Sky News wá gbọ́ pé the 4 nations 4 nations English Irish Welsh and Scottish not one anymore. tí Gẹ̀ẹ́sì bá pín sọ́nà 4 wọ́n sì ń bára wọn ṣọ̀rẹ́ àwọn èèyàn fẹ́ àyípadà wọ́n sọ pé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ wọ́n gbà láàyè wọ́n sọ̀rọ̀ wọ́n fọgbọ́n ṣe láàrin ara wọn wọ́n ọ̀dọ̀ tara wọn wọ́n sì bára wọn jà ṣùgbọ́n àwọn tó fẹ́ jọba tiwọn wọ́n ti níjọba tiwọn. oríṣi 3 yẹn ló wà fún wa láti wò ní Nàìjíríà àwa nìkan kọ́ ló wà lágbàlá ayé àwọn Yugoslavia wọ́n ṣe tiwọn nítorí wọn rí àti gbọ́ àwọn Czechoslovakia tó ń fọgbọ́n tó tiwọn àti gbọ́ àwọn Gẹ̀ẹ́sì náà tó ń ṣe tiwọn àti gbọ́ 3 yẹn la láti wò ká sì mú ìtúbà tàbá fi pé ó yẹ ká ṣe a lè sọ pé ìyà yípadà gbọ́dọ̀ sí torí pé ayé tá wà lónìí kò gbà yẹn mọ́ ẹni máa ní kò ní sí bẹ́ẹ̀ tó dúró lórí ọ̀nà rélùwé tó ń bọ̀ ni àtòun àtàṣọ àdúgbò rélùwé àgbà wọn dànù ni nítorí náà Nàìjíríà láti ṣe nǹkan kan láti mú àyípadà rere wá sí Nàìjíríà ó máa jẹ́ wípé gbogbo ẹ̀yà tó wà ń bí á tẹ́ wa lọ́rùn ara wa sì balẹ̀ láti wà ń bí àní fẹ́ kúrò ń bí ṣùgbọ́n gbà tí tá bá nira wa lára tá à ń rẹ́ra wa jẹ ló ń fa pé
àṣẹ Nàìjíríà mọ́ Yorùbá Republic Igbo Republic sọ bẹ́ẹ̀ bí 20 ọdún sẹ́yìn náà ṣùgbọ́n kí ló fà á ìnira ni ìrẹ́jẹ ni náà la fi sọ pé àbáyọ ni pé a gbọ́dọ̀ jókòó àti sọ̀rọ̀ good luck ó ṣètò confab mo ní oore ọ̀fẹ́ láti wà ńbẹ̀ mo sì débẹ̀ mo ní oore ọ̀fẹ́ pé gbogbo àwọn delegate tó jẹ́ ti Yorùbá wọ́n fi mí ṣe aṣáájú fún gbogbo delegate tó jẹ́ ti Yorùbá kì í ṣe ní South West nìkan àtàwọn Yorùbá tó à ń Kwara àti Kogi àtàwọn Ṣẹ̀kírì ní Delta ni wọ́n kóra wọn jọ wọ́n yàn mí gẹ́gẹ́ bí aṣáájú wọn a sì ṣiṣẹ́ yẹn fún bí oṣù 5 gbogbo ètò àyípadà tó yẹ kó wà Nàìjíríà àgbéjókòó a sì dìbò ẹyọ kan àfinúkonú tàfi ṣe gbé gbogbo ẹ̀ wọlé ó wà ń bẹ̀ fún ọjọ́ ọ̀la Nàìjíríà tá a bá fẹ́ tún Nàìjíríà tó ètò yẹn ti wà ń bẹ̀ ká gbé fún wọn kàn yẹ̀ wò kàn dọ̀tí kò lára pépà yẹn ètò wọn fẹ́ yí padà díẹ̀díẹ̀ kan ṣe ó ti wà ńlẹ̀ nítorí náà ẹ̀rọ pé a máa lọ dìbò bí nǹkan ṣe rí àwọn kan tún Nàìjíríà ṣe lọ́jọ́ tó ń bọ̀ kì í ṣe iṣẹ́ tẹ́nìkan lè ṣe àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà gbogbo wa ti jókòó àtó bí ẹgbẹ̀ta ènìyàn àtọmọdé àtàgbà àtẹ̀wé àtọba àtìjòyè àjókòó fóṣù 4-5 gbogbo ẹ̀ adẹ̀ tó a sì gbà láì kọlura wa ó wà ńlẹ̀ tí òyìnbó ń pè ní consensus document fún Nàìjíríà irú èyí táwọn Czechoslovak tí wọ́n lò táwọn Gẹ̀ẹ́sì tí wọ́n lò lọ́wọ́ láti tún orílẹ̀-èdè wọn tò káwa náà ká ṣe irú ẹ̀ kó lè rọ̀ wá lọ́rùn kó lè ṣe é dì